inú mi dùn pé mo rí ọjọ́ ẹ̀ní, inú mi dùn pé ẹ̀ní ṣojú mi torí ìyàwó ìyá Rainbow màmá tó dáa ni màmá, so inú mi dùn gan. Mo tẹ̀lé èèyàn tó dáa gẹ́gẹ́ bíi pé MC Oluomo ọmọ Akínsọ́yà, àwọn ni mo tẹ̀lé débi torí pé inú àwọn náà dùn pé àwọn bá ìyá Rainbow ṣe àjọyọ̀ ẹni. Ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́, wọ́n á dàgbà jù báyìí lọ. Bismillahir Rahmanir Rahim, alhamdulillahi rabbil alamin, arrahmanir rahim, maliki yawmiddin, iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Èmi ọmọ yìí Dende Láwórì, olórí ẹbí gbogbo Àwórì pàápàá. Congratulations to my lovely mom, Ìyá Rainbow. Thank you, God bless you. Ìyá wa Ìdòwú Phillips, ìyá alálùbáríkà, ìyá pàtàkì, màmá tó tọ́ àwa nìyẹn tí wọ́n jẹ́ ká di ohun tá a dì lónìí. Tí gbogbo yín bá mọ láńkó ọmọ bá dùfàyè dáadáa, ẹ mọ̀ pé lára àwọn product Ìyá Rainbow ni. Ìyá Rainbow mọ̀ ìyá tó bí mi, ó mọ̀ bàbá tó bí mi, ó mọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní bímọ, mo ṣe wọnú tíátà òṣèyìn ẹ̀. Lágbára Ọlọ́run, long life and prosperity, ọmọ ò ní kú fún màmá yìí. Ìyá wa táwa ń wò wájú tí kú òjijì ò ní pamọ́ wa lọ́wọ́. Kò sí tí Ìyá Rainbow bá bínú tán tó bá fẹ́ ṣépè nulẹ̀, ayé ẹ̀ ò bàjẹ́, ayé ẹ̀ kò ní bàjẹ́. Ìwọ ọmọ olóríire yìí, bí màmá ṣe máa ń bú wa ẹnu lẹ́ngbà náà, bẹ́ẹ̀ là ń gbéjọra olóyè kọ́lọ́ túbọ̀ bá mi lọ́ra ẹ̀mí wọn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. In fact, inú mi dùn láti be part of this program today of our greatest mother, ìyá alálùbáríkà, ìyá alálàáfíà tí kankan ò gbọ́dọ̀ ṣe. Adẹ̀dúfàsìkò dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alhaji Musiliu Ayinde Akínsọ́yà Gbádéwọ̀lú ẹlẹ́ẹ̀kínní, wọ́n kó àdúró tì màmá wa. Ọmọ rere àdúró tàwa náà lágbára Ọlọ́run, àní kúkú òjijì. Thank you, God bless you. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.